Ayọ̀mí Adé òwò síkà Ayọ̀mí Adé bẹ́bẹ̀ yìí bínú ọ ní kẹ́hìyọ̀ Ayọ̀mí Adé bẹ́bẹ̀ yìí bínú ọ ní kẹ́hìṣùwà Ayọ̀mí Adé òwe. Ìbá mi àjọ òwe ẹgbẹ́ mi ìbá mi ayọ̀ ìbá mi àjọ òwe ẹgbẹ́ mi ìbá mi ayọ̀ orí jí mi lùwà ẹ̀dá mi jí mi lùwà orí jí mi lùwà ìtèmi lulẹ̀ ayé kì í mọ bọ̀ á sí ìbá mi ayọ̀ ègbè kankan ìbá mi àjọ òwe ẹgbẹ́ mi ìbá mi ayọ̀ kí mo ti wí ìbá mi àjọ òwe ẹgbẹ́ mi ìbá mi ayọ̀ orí jí mi lùwà ẹ̀dá mi jẹ́ mi lùwà orí jí mi lùwà ìtèmi nílé ayé kì í mọ bọ̀ á sí ìbá mi ayọ̀ ègbè kó. Bẹ́ẹ̀ ni o bá ṣe kọrin wa lẹ́kìtì nìyẹn o. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ ni wípé orí mi o ẹlẹ́dàá mi o á jẹ́ kán bèmí náà kán bá mi ṣe nǹkan tó dára nílé ayé o nítorí wípé èmi ò kì í bínú ẹni tó bá ti ń yọ̀ tínú ẹ̀ bá ti ń dùn kọ́lọ́run kó jẹ́ kí inú tèmi náà ó dùn àti ẹ̀yin olólùfẹ́ mi. Bẹ́ẹ̀ ni ìkejì náà ni wípé ẹ máa bá mi jó ẹ máa bá mi yọ̀ gbogbo èyí tèmi kémi náà kí n rí nǹkan rere ṣe nílé ayé o táyé àti èèyàn tá máa bá mi yọ̀ gbogbo àwa tá a ti sin ọmọdélé ọkọ rí tá a sì tún máa sin ọmọdélé ọkọ Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ọjọ́ náà kó ṣojú ẹ̀mí wa o ànírun gbésọnù bí ò ṣe ibi ọmọ. Ẹ̀yin tèmi orúkọ tèmi ò yípadà Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété olórúkọ tèmi o èmi Èjìrẹ́ Òyìnlá kí ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀n lójú ìyá rẹ̀ ó bẹ́ sẹ́kẹ́ ó bọ́ sílé alákìísà ó sọ alákìísà ó sọ́dọ̀ onígbà aṣọ èmi lọ́mọ Èkìtì kété o èmi láyà ọmọ Èkìtì Èkìtì di méjì lọ́dọ̀ mi èmi lọ́mọ arìn gbọ́nrán mọ́ ìyàsúlẹ̀ ọ̀nì kọ̀ọ̀kan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mìlà èmi láyà ọmọ aláwẹ̀ kó torí wú ẹ̀kọ́ máa kúrọ̀ sọ́jà kò wí kan nájà kàn bomi alura ọmọ Èkìtì àyà ọmọ Èkìtì di méjì lọ́dọ̀ mi ìyá lọ́mọ eléyìnkùlé àdéwúre. Bẹ́ẹ̀ ni ọmọ olóòkè kó mọ òkè gígùn òkè kó sọlá dúpá àyà náà ni o. Lórí ètò wa o a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ni o. A kì í ṣe ọmọ òyìnbó o a máa ń sọ èdè Èkìtì wa àti Yorùbá tiwa lẹ́kìtì. Mo dẹ̀ dúpẹ́ pé ẹ̀yin olólùfẹ́ mi pé gbogbo yín náà lẹ gbọ́ èdè tí a máa ń sọ ní ọ̀dọ̀ wa ní Èkìtì. Ẹ̀yin tèmi lẹ́ni gẹ́gẹ́ bí gbogbo nǹkan bó ṣe ń lọ òlèmí náà ní kí n tẹ̀ wá bá yín dá sí díẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ẹ bá wa subscribe sí orí ètò wa o kẹ́ follow wa lórí Facebook Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété àti TikTok YouTube ètò wa ètò lédè Èkìtì kò yí padà o ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò nínú gbésọnù bí ò ṣe ibi ọmọ o. Fídíò tí mo fẹ́ mú wá fún yín lénìí mo fẹ́ kẹ́ wo bí fídíò yìí bó ṣe lọ gẹ́gẹ́ bí nǹkan tó ń lọ lọ́wọ́ òun ni mo gbé wá fún yín lénìí mo fẹ́ kẹ́ bá mi wò kẹ́ bá mi fojú wò bó ṣe lọ lẹ́yìn fídíò yìí a tún máa pàdé. Ẹ̀yin tèmi lénìí ọ̀rọ̀ tó ń lọ nípa ìgbéyàwó ọmọ wa Ìyábọ̀ Òjó olólùfẹ́ wa náà ni torí pé kò sẹ́nìkan tó ń bómi ṣọ̀tá nítorí náà olólùfẹ́ wa ni Ìyábọ̀ Òjó wọ́n ní pé a kì í mọ̀ rìn kórìmọ̀ jì gbogbo wa pátápátá la ní ibì kan àbí méjì tá kù sí èmi tí mo wà níbì ó níbi tí èmi náà kù sí bẹ́ẹ̀ lẹ́yìn náà tẹ́ ń wò mí lénìí nítorí náà olólùfẹ́ wa ni Ìyábọ̀ Òjó. Lákọ̀ọ́kọ́ náà mo kí Ìyábọ̀ Òjó pé ó kú oríire o torí ó ti di ẹni tó ń sin ọmọ lọ sí ilé ọkọ kó tó dánìkan ṣe àdágbé àdáfà yálà o òun ló fà á o yálà ọkọ bàbá ọmọ ló fà á o àmọ́ ó gbìyànjú ó tọ́ àwọn ọmọ wọn yẹn ó tọ́ wọn dé ibi tí wọ́n ti ṣe oríire ọpẹ́ ni fún Ọlọ́run o nítorí náà àwa lẹ́tọ̀ lédè Èkìtì a fi àsìkò yìí àti gbogbo olólùfẹ́ wa pátápátá tó ní ìfẹ́ a fi àsìkò yìí kí wípé ó kú oríire o ó kú àjàbọ́ o ó ti ṣe ọmọdélé ọkọ ìbànújẹ́ ò ní dé bá o wọn bó ṣe ṣe ọmọ rẹ̀ lọ sílé ọkọ lẹ́ni wọn ò ní ṣe ọmọ náà wọn ò ní ṣe padà wá sí ilé rẹ̀ láburú o
ábìsùn ábìwàlẹ̀ àfinú ṣoyún àfẹ̀yìn gbọmọpọ̀ ní ilé ọkọ rẹ̀. Ìgbà tó dé ilé ọkọ rẹ̀ yìí ohun rere á máa dára sí fún wọn. Bó ṣe ń dára sí fún ọkọ lá máa dára sí fún Priscilla náà, tádẹ̀ tó máa dára fún Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn ẹbí ọkọ láìkú ẹnìkan. Mo kí Ìyábọ̀ Òjó wípé ó kú oríire o. Ẹ̀yin tèmi máa wò wípé kí ni ti Ayaba Táíwò nínú ọ̀rọ̀ yìí. Kò kúkú sí ìkankan tí ó jẹ́ ti tèmi ní ọ̀rọ̀ bí kò ṣe wípé mo máa ń kí ẹni tó bá ti ṣe nǹkan tí mo rí wípé wọ́n lè rí àríkọ́gbọ́n díẹ̀ ní ara rẹ̀. Àríkọ́gbọ́n díẹ̀ tí a lè rí kọ́ ní ara Ìyábọ̀ Òjó ni wípé nǹkan tí ọmọ wa tó bá ti fẹ́ tó máa dùn nínú òun ni kẹ́ ẹ jẹ́ ká máa ṣe fún. Nǹkan kí nǹkan tó bá ti jẹ́ pé nǹkan báyìí o òun ló máa dùn ọmọ wa nínú o, òun ni kẹ́ ẹ jẹ́ kí a máa ṣe fún ọmọ wa. Nítorí tá a bá sọ wípé nǹkan tá a fẹ́ nǹkan tó wà ní ọkàn wa ni a máa ṣe fún ọmọ wa, eléyìí ò bójúmu tó, torí ó lè jẹ́ ìdènà ní ọjọ́ iwájú. Wọ́n ní aṣàgbọ́ aṣàmágbọ́ aṣàfojú ara rẹ̀ rí. Tí ó bá jẹ́ wípé kò tẹ́ wa lọ́rùn ni, tí ò sí ọ̀nà bẹ́ẹ̀ tọ́mọ wa náà ní dídọ́dídọ́ ibi tóun lọ nìyẹn, ẹ jẹ́ kó lọ, ẹ jẹ́ kó lọ. Àmọ́ mo rí pé ọ̀rọ̀ ọmọ Ìyábọ̀ Òjó Priscilla kò rí bẹ́ẹ̀ yìí o, nítorí ẹni tí ọkàn rẹ̀ fẹ́, ẹni tí ọkàn rẹ̀ yàn, òun ni ó wù láti fẹ́, òun ló dẹ̀ fẹ́. Tó jẹ́ wípé ọmọ ìlú wa ní ilẹ̀ Nàìjíríà kọ́, ọmọ Tanzania ni. Ṣebí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ló wà nílùú òyìnbó lẹ́ni tó yẹ pé kò sí ẹni tó fẹ́ ọmọ Nàìjíríà nínú wọn, tó yẹ pé bí ìlú Tanzania, bí Congo, bí Guinea, bí gbogbo ẹ̀ ni àwọn ọmọ bí tí àwọn ọmọ yẹn fẹ́ lẹ́ni, tí àwọn òbí wọn tẹ̀ sọ pé wọn ò nífẹ̀ẹ́ sí ọmọ mi obìnrin, ó ti lọ nìyẹn, mi ìrírí mọ́. Ọkọ tó yẹ pé ìlú ibi tó ti fẹ́ ibẹ̀ ló máa darí sí. Ta ló sọ bẹ́ẹ̀ fún wa? Ta ló sọ bẹ́ẹ̀ fún wa? Àmọ́ bí tí orí tó ń gbẹ̀sẹ̀ rè. Kí ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ sì máa ń yàn fọ́mọ, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó kó jẹ́ àwòkọ́ṣe fún wa. Lóòótọ́ Ìyábọ̀ Òjó kò pé tán o, kò sẹ́ni tó pé tán, àmọ́ ó ṣe àwọn kankan tí inú mi dùn sí. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ allegation ni àwọn èèyàn fi kàn, mi mọ bí mo ṣe fẹ́ sọ ní èdè Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lóríṣiríṣi làwọn èèyàn ti sọ nípa rẹ̀, àmọ́ mo ń bọ̀ lórí ibẹ̀ yẹn. Ṣùgbọ́n nǹkan tó wú mi lórí níbẹ̀ ni wípé ọmọbìnrin yìí tó lọ fẹ́ ọmọ rẹ̀ obìnrin yìí tó lọ fẹ́ ọmọ ìlú Tanzania yìí, tó bá jẹ́ ẹlòmíràn ní Ìyábọ̀ Òjó, kò bá sí bí ọmọ ọkùnrin yẹn bó ṣe lórúkọ tó ni, a sọ wípé òun ò gbà kó fẹ́ ọmọ tí ò kìí ṣe ọmọ bíbí Nàìjíríà. Níbi tó yẹ pé Ìyábọ̀ Òjó ó tún gbéra, ó tún gbé ara rẹ̀, ó tún gbé lọ síbẹ̀, ó tún gbé ara rẹ̀ lọ síbẹ̀ láti lọ kí wọn, láti ṣe ìyàwó fún ọmọ. Ayé ti lajú, ayé ó ti lajú, ayé ti lajú. Kò sí nǹkan tí nǹkan tó bá ti dùn yàn nínú tí èèyàn mọ̀ wípé ó lẹ́tọ̀ọ́ sí, òun ni ká máa ṣe. Inú mi dùn sí yẹn, nítorí pé bá a ṣe ń ṣe ní ibí èèwọ̀ bòmíì ni. Ìgbà tí ọmọ rẹ̀ ti mọ́kọ wálé, wọ́n á dẹ̀ ti ṣàlàyé fún wípé bá a ṣe ń ṣe ní ọ̀dọ̀ wa leléyìí o, a ní láti ṣe ìgbéyàwó, ẹ bá jẹ́ ọkùnrin, ẹ bá jẹ́ obìnrin, lọ́nà Islamic. Ìyábọ̀ Òjó dẹ̀ gbà. Ìyábọ̀ Òjó kì í ṣe mùsùlùmí, so kò ṣeé ṣe kí wọ́n wá ṣe ìgbéyàwó ti mùsùlùmí ní ilẹ̀ Nàìjíríà. Ó dẹ̀ gbà, ó dẹ̀ tẹ̀lé wọn lọ sọ́hùn. Kò dẹ̀ kì í ṣe wípé àwọn ẹbí ọkọ yẹn wọ́n ti wárí fún introduction mọ̀ mí kí n mọ̀ ẹ́ ní Nàìjíríà, ṣùgbọ́n wọ́n sọ pé wọn ò rí àwọn òbí. Ẹ̀yin náà ti rí nínú fídíò yìí pé àgbàlagbà ni ìyá ọkọ yìí, kò lè máa káàkiri bẹ́ẹ̀ yẹn, nítorí fún kíni ó sì ń padà bọ̀ ní Nàìjíríà láti wá ṣe ti Nàìjá. Ó sì ń bọ̀ wá ṣe o, láti wá ṣe ti bá ṣe ń ṣe ní ilẹ̀ Yorùbá. Ó sì ń padà, wọ́n sì ń bọ̀ láti wá ṣe. A dẹ̀ gbọ́ pé tán bá ti wá fẹ́ ṣe pé ìlú Èkó ni wọ́n ti fẹ́ ṣe. Inú mi dùn sí Ìyábọ̀ Òjó fún ìgbésẹ̀ tó gbé yẹn o, torí tó bá jẹ́ ẹlòmíràn ni tó dẹ̀ wà nírú àyè tó wà yẹn, tó dẹ̀ wà nírú ipò tó wà yẹn, á lò ó gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn rárá. Ìyẹn ìkíní. Ìkejì tí mo tún fẹ́ sọ níbẹ̀ òun ni wípé Ìyábọ̀ Òjó ó jẹ́ àwòkọ́ṣe kan tó jẹ́ wípé ẹlẹ́sìn Kristẹni ni Ìyábọ̀ Òjó. Kò tún sọ wípé ọmọ òun ò gbúdọ̀ fẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Ṣé ẹ rí wípé ọmọ rẹ̀ ó ti gbà kí ọmọ kó lọ fẹ́ ẹlẹ́sìn mùsùlùmí báyìí, torí wípé ọmọ ẹ̀ kò ní bá ṣe ẹ̀sìn Kristẹni mọ́. Wọ́n ti fún ọmọ lórúkọ ti èdè Islamic.
ṣùgbọ́n mo mọ̀ wípé eléyìí ó máa ń ṣẹlẹ̀ dáadáa láàrin àwa ọmọ Kristẹni, a kì í sábà sọ wípé àgbà. Àmọ́ wọ́n rí àwọn tá sọ wípé dídán òun ò gbà o, kọ́mọ kó lọ máa borí, kọ́mọ kó lọ yí orúkọ padà. Ẹni tó lè sọ pé òun ò gbà, ó lè torí eléyìí kó ní ọmọ kò ní fẹ́ ọmọkùnrin yẹn. Inú mi dùn sí Priscilla o àti Juma Max, bóyá bó ṣe porúkọ arákùnrin yẹn nìyẹn, torí ó dàbí pé celebrity kan náà ni ẹni yẹn. Nítorí náà ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ẹ já wo àwòkọ́ṣe, ẹ já máa ta fún ọmọ wa láàyè kí wọ́n ṣe nǹkan tó dùn nínú wọn. Ṣé ẹ rí pé ó yẹ Ìyábọ̀ Òjó lè ní báyìí? Ó yẹ àbí ò yẹ? Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ni mo ti dá sí ọ̀rọ̀ wọn ní orí ètò yìí rí, tó hàn fẹ́ kí ọmọ wọn kó fẹ́ ẹni tó wù ú. Ọ̀pọ̀lọpọ̀ ni mo ti sọ rí tí ò fẹ́ kí ọkọ wọn kó fẹ́ ẹni tó wù ú. Nítorí bó ṣe padà bọ̀ wá tó sọ ìtàn yẹn ní ọjọ́ kan. Mo ti sọ rí lórí ètò, ṣùgbọ́n èdè Èkìtì ni mo fi sọ nígbà yẹn. Àmọ́ mo ṣì ń padà bọ̀ wá tó sọ ní èdè Yorùbá tiwa lẹ́kìtì yìí. Nǹkan tó tójú tí ojú àwọn òbí yẹn tán rí. Ẹ jẹ́ ká wo àwòkọ́ṣe tó dára. Ká má máa ti ọmọ wa sí tìkùtì. Mi fẹ́ kọ́mọ mi fẹ́ lé, mi fẹ́ kọ́mọ mi fẹ́ lé. Nípasẹ̀ àwọn kan tí wọ́n ń sọ wípé Ìyábọ̀ Òjó pé ó gbéra ẹ̀ lọ sí ọ̀hún, ó lọ ṣe márèjì fọ́mọ. Ẹ wò ó, gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́, kò sí nǹkan tó jẹ́ òrírí o. Ayé tá wà ó ti lajú, ó ti yàtọ̀. Ṣebí òun là ń sọ̀rọ̀ ọba kan lọ́jọ́ yẹn nísìn wípé ọba yìí o, wípé nǹkan tí ọba yẹn tí gbogbo wa condemn pé nǹkan tó bá yẹn ṣe kò dáa. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé láyé àtijọ́ nípa àṣà wa, ọba ó ní àṣẹ láti ṣe àwọn oríṣiríṣi nǹkan láyé àtijọ́. Tó dẹ̀ máa ṣe gbé, àwọn ló máa dájọ́, àwọn ló máa gbèyàn sẹ́wọ̀n, àwọn ló máa sọ pé ẹ lọ kàn mọ́gi. Ó wà láyé àtijọ́ o. Láyé àtijọ́, láyé àwọn bàbá wa, láyé àtijọ́, tó yẹ pé àwọn onífìmù olórí orí ìtàgé lè ní wọ́n sì ń ṣe tán fi hàn wá bó ṣe ń ṣe láyé àtijọ́. Àmọ́ ayé ti wá lajú láti sọ wípé irú nǹkan tí ọba yẹn ṣe pé kò dáa, èmi pẹ̀lú wọn ló condemn, torí pé ayé ti lajú. A gbọ́dọ̀ ná ọmọ tá a máa mú tí wọ́n máa bó wa lẹ́gba, tá máa nà wá dáadáa. Tó yẹ pé má kí ẹ̀ gan odidi oṣù kan ó lè má kúrò lára máa wẹ̀ ni. Kò sẹ́ni tó jẹ́ lọ́rù ẹ̀wọ̀ láyé ìsìn láti bá ọmọ wí. Ṣé mọ̀ pé ayé ti lajú ni? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kẹjá máa ronú sí tí ẹnìkan bá gbé ìgbésẹ̀ kan. Gbogbo nǹkan tí Ìyábọ̀ ń ṣe yẹn kò sí nǹkan tó bá dì níbẹ̀ lọ́dọ̀ ti tèmi o. Torí ìdàlú ni ìṣèlú. Bá ṣe ń ṣe ní bíbá èèwọ̀ bòmíì ni. Ẹjá kan tiẹ̀ máa ronú ìgbà míì wípé pé nǹkan táwọn wọ̀nyẹn fẹ́ ni o. Ó yẹ kó gbàtọ́mọ ẹ ti nífẹ̀ẹ́, ẹ jẹ́ kó bá fẹ́. Adẹ̀gbọ́ wípé ó sì ń bọ̀ wá ṣe ìgbéyàwó ti Nàìjíríà, kí ló dé a kì í farabalẹ̀. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin èèyàn wa gbogbo, ẹ yẹ ká máa farabalẹ̀ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀. Ẹ má yẹ ká máa tètè ká máa tètè dájọ́. Ká kọ́kọ́ farabalẹ̀ ná. Ó ló ṣẹlẹ̀ sínú fídíò tí mo gbé lọ́jọ́ ìwọ̀n farabalẹ̀ kan wò bóyá fídíò yìí o ní tuntun ni o àbí ó ti pẹ́ o. Wọ́n sáré gbé, wọ́n ti fi dá wàhálà sílẹ̀. Ẹ jẹ́ ká máa farabalẹ̀. Ẹ jẹ́ ká máa farabalẹ̀. Ká tó di pé à ń bú ènìyàn, kó tó di pé à ń dájọ́, ká máa wo iwájú làálí ká máa wò. Ẹ má jẹ́ ká máa wo ẹ̀yìn mọ́. Lóòótọ́ wọ́n tún sọ̀rọ̀ pé torí pé Ìyábọ̀ Òjó bóyá ọmọ rẹ̀ kò ní bàbá ló fi lọ síbẹ̀ yẹn. A máa gbọ́ lẹ́nu Ìyábọ̀ Òjó nípa ọmọ òun ò ní bàbá. Bí a lè ṣe gbọ́ báyìí, wọ́n gbọ́ pé bàbá ọmọ Ìyábọ̀ Òjó ó wà ní ìlú, bàbá ọmọ Ìyábọ̀ Òjó ó wà ní ìlú òyìnbó. Kékeré náà ti fẹ́ra wọn tí oníkálukú ti fira wọn sílẹ̀. A gbọ́ pé ìlú òyìnbó ni ẹnìyẹn wà. Irú eléyìí tí Ìyábọ̀ Òjó dẹ̀ ṣe yìí, ó ṣeé ṣe pé bó ṣe lọ yẹn torí kò sọ fún èèyàn kankan pé òun fẹ́ lọ ṣe ìkọ́ báyìí. Ìgbà tó ń lọ ní gbogbo èrò rò pé bóyá ó fẹ́ lọ mọ̀ wọ́n fẹ́ lọ kí wọ́n fún preparation ni. Ìgbà tá máa débẹ̀ lárí nǹkan tó ń ṣe. Ó ṣeé ṣe gan kó jẹ́ pé ìgbà tó débẹ̀ tán náà decide kan kúkú ṣe. Ó yẹ pé nǹkan tó bá lọ kọ́ nìyẹn gan, kó yẹ pé nǹkan míì ló bá lọ tọ́dẹ̀ wá débẹ̀ tọ́dẹ̀ wá sọ wípé ká kúkú ṣe. Àmọ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Èmi kì í ṣe adájọ́ ẹ̀ o, èmi kàn sọ òye tèmi ni o. Ó lè jẹ́ bẹ́ẹ̀, àmọ́ ẹja farabalẹ̀. Ṣé bó ṣì ń bọ̀ wá ṣe ìyàwó? Tó bá wá ṣe ìyàwó tí ò bá wá sí bàbá ọmọ níbẹ̀, ẹ ṣe wá mọ̀ wípé
ọmọ Ìyábọ̀ Òjó kò ní bàbá, ó ní bàbá. Ẹ má tí jẹ́ ká dájọ́ o, ẹ má tí jẹ́ ká bà wọ́n nínú jẹ́, ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo ètò yìí, tẹ́ bá mọ àwọn tó fẹ́ máa sọ̀rọ̀ òdì láti bà wọ́n olólùfẹ́ ẹ̀ nínú jẹ́ àbí Ìyábọ̀ Òjó nínú jẹ́, ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká tó fi dá scandal sílẹ̀. Ó ní mo ní kí sáré sọ òkúkú wọn o, báwa bí àṣà àwọn olóyìnbó o, torí èmi ò kúkú gbọ́ òyìnbó púpọ̀. Ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ, nǹkan tí mo rí ní ibẹ̀ nìyẹn o. Èmi dẹ̀ ní mo ti bá Ìyábọ̀ Òjó, mo ti kí o, mo dẹ̀ ti bá dúpẹ́, mo ti bá yọ̀ pé ó kú oríire o. Oríire náà àbákalẹ̀ o, gbogbo wa náà la máa jèrè ọmọ o, la máa ṣe ìgbéyàwó, torí ètò ìgbéyàwó àṣẹ Olúwa ni o. Bẹ́ẹ̀ l'Olúwa ti fi lélẹ̀ nínú gbogbo àwọn ìwé mímọ́ ká máa fẹ́ra wa. Ọkùnrin á fi lé, obìnrin á fi lé bàbá ẹ̀ sílẹ̀, á lọ kó bá ọkùnrin. Bó ṣe rí láti ayédáyé nìyẹn. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi, ẹ bá mi share ètò yìí, mi ò rí sọ jù bẹ́ẹ̀ yẹn lọ o. Ẹ bá mi share ètò yìí o, kẹ̀dẹ̀ jẹ́ ká pàdé ní comment section. Ẹ má gbàgbé o láti follow mi o lórí Facebook, láti subscribe lórí YouTube o, lórí YouTube agogo tó wà ní aago bí ilé ìjọsìn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, kẹ́ bá mi tẹ̀, torí àwọn ètò wa bó bá ṣe máa wá àwa máa fi tó yín létí nìkọ̀ọ̀kan. Ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ lẹ́ni okun ìọra ọmọdé ti dì sí o, bá ṣe kí ni lẹ́kìtì ni o, adé ajẹkanra o, òpàdé ìpọ̀jà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rẹ̀ o, mọ́ lọ sí Èkìtì o.